happen ṣẹlẹ̀ ṣe ti gbọ́ pé bandits wọ́n tún ti yabo Ògbómọ̀ṣọ́ lẹ́nìí ní èní Tuesday tí àwọn ọmọléèwé sá káàkiri ó ti ṣẹlẹ̀ nìyẹn o. Èmi ti sọ wípé tó fi lè ṣe ti Ọ̀yọ́ yẹn tó fi lè wà successful tó dẹ̀ neat tí ó dẹ̀ sí kankan tó tẹ̀yìn ẹ̀ jáde inú ewu hílà yìí ló báyìí òun ni àwọn ọmọ wa wà. Kí lẹ gbọ́ tí mo wí? Inú ewu ńláńlá òun ni àwọn ọmọ wa wà. Ní èní elénìí wọ́n ti ya wọ Ògbómọ̀ṣọ́. Kundus to you Imam Toliat. After all àti iye ọjọ́ tẹ́ ti ń ṣe fídíò wípé pípa ikú ni. Your dream has come true. Congratulations to Mufti Iwo. Ẹ kú oríire, ayọ̀ abara tíntín fún yín. Nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ kó o tú ilẹ̀ Yorùbá, ó ti padà ń ṣẹlẹ̀. Múríkì Akíntọ́lá, bàbá, congratulations, jubilation. Ẹ bá wa congratulate Múríkì Akíntọ́lá. Gbogbo wọn bẹ́ẹ̀ máa dárúkọ wọn. Àbíbù Lágbàjì pípa gbogbo wọn àwọn pípa ẹ máa bá mi dárúkọ wọn kẹ́ máa congratulate wọn wípé oríire tí wọ́n ń dúró dè fún ilẹ̀ Kóòtù Àjíire pé kó wá ṣẹlẹ̀ torí pé wọ́n ya wèrè mẹ́sìn. Ẹ bá wa sọ fún wọn wípé èròǹgbà kan wọn ó ti bọ́ sí mímúṣẹ wípé ilẹ̀ Yorùbá náà bọ́n ṣe fẹ́ kó di bíi ti northern part kí àwọn ọmọ kọ́ máa pa wọ́n kọ́ máa pa kúkúrú kọ́ máa kó stúdẹ̀ǹtì ṣèbó ti lóhun ti lọ ṣèbí Mufti Ìwó lóhun ti ń kọ́ wọn láti yọdún ìníjì ó ti ń ká àwọn ọmọléèké ó ní jihadis. Ẹ jẹ́ afúnra o àbí àwọn bọ́ìsì jihadis Mufti Ìwó àti gbogbo àwọn fanatic yẹn àbáwọn náà strike ni. Ẹ fúnra ẹ̀yin ọmọ Kóòtù Àjíire ó ti ṣẹlẹ̀. Ẹ wá gbọ́. Toliat Yunusa said Ògbómọ̀ṣọ́ is sitting on a gunpowder. No security agency invited him to explain what he meant. Gumi, the terrorist sympathizer, was invited to the Southwest. We questioned the reason for his invitation. People didn't take us serious. Now, few months after the Toliat Yunusa statement and Gumi invitation, we started having series of attacks in the Southwest. Of recent in Ògbómọ̀ṣọ́, Orire local government, in which teachers, students, and some workers were adopted. Tí wọ́n sì gé orí ìkan lára àwọn teacher. Tí àjọ rí. As I am writing this post, one of the teachers has been beheaded. We are calling on the relevant authorities to take immediate action on this. Toliat Yunusa should be invited questioning, and others who have uttered any statement or any action that is related to the disturbance of peace of our land, may the perpetrators of this act be exposed. All the Yoruba leaders should rise up now and put these religion people, especially those loyal to Fulani Caliphate, in their place before it is too late. Lọ́rọ̀ kan ṣá, láti ìgbà tí àwọn Lábíbù Lágbàjì Mufti Ìwó lójú ayé wa ló ti ń pariwo pé òun ti dá school jihadis sílẹ̀, òun kọ́ wọn bó ṣe máa tàtàtà bó ṣe máa jí àwọn ọmọ gbé, bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ọmọ ìyá kọjú ìjà síra wọn tá para wọn nítorí ẹ̀sìn, torí wọ́n ló yà sí Sultan of Sokoto, wọ́n dẹ̀ ló yà sí Sheikh Gumi. The same set of people iná ni wọ́n gbé Gumi wá, ọ̀nà lẹ́ ń gbọ́ tí àwọn kọ̀ọ̀kan síbi wípé láti ìgbà tó ti gbé Gumi wá tí gbogbo wálẹ̀ tẹ́ pariwo, tí gbogbo ẹ̀yin gọ́fìnà, mínísítà, sínétọ̀ àti gbogbo aráàlú àtẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ rò wípé ṣe là ń parọ́, àmọ́ nǹkan tá à ń wí, a kàn ń lanu, a kàn ń ṣe propaganda online. Ṣé gbogbo nǹkan tá wá ń sọ látijọ́ ìtàn pè yín fún ṣó ti wá jájọ yín lójú báyìí? Ṣára gbogbo yín ti balẹ̀ báyìí? Ṣé ti rí wípé àparọ́ kankan? Ṣé ti rí wípé ẹ̀mí àwọn aráàlú ò jọ yín lójú? Àfìgbà tẹ́ lajú kalẹ̀ tẹ́ sọ ilẹ̀ Yorùbá di northern part of Nigeria. Ṣé ti rí? Ní àsìkò tá wá wà yìí, ǹjẹ́ ó yẹ ká ṣe máa ríra wa ká máa sọ wípé kìnìkan. Báwo ni ọ̀nà àbáyọ? Kí ni ọ̀nà àbáyọ? What is the solution to what is happening? Kí ó má wọ́ọ̀sì jù báyìí lọ, mo rò pé òun ló yẹ kí ìwà tèmi mú gbọ́. Ṣùgbọ́n ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lónìí àti ní Èkìtì, ní Ìléje méje ní Èkìtì. Tó bá kúrò ní Ìṣàn Èkìtì, wàá máa drive lọ side ibẹ̀ yẹn ni wàá fi já sí Ìléje méje títí láti ibẹ̀ ó lè gbàbẹ̀ já sí Kwara. Wá wo fídíò nǹkan tó ṣẹlẹ̀. Hey! Jésù.
mọ̀ṣọ́ báyìí. Jésù Jésù. ṣé wọ́n tó tọ́ ni? ṣé wọ́n tó tọ́ ni? Mani ana bi. Mani dino. ṣe ti rí bó ṣe ń lọ ó sáàdì gan ni ó sáàdì gan ni a ti wà lẹ́nu ẹ̀ báyìí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kò sí pé ó ń bọ̀ mọ́ a ti jọ wà báyìí sìn náà bí mo yẹ sọ lẹ́ẹ̀kan wípé ẹ jẹ́ a congratulate gbogbo àwọn tó invite Gumi wá gbogbo wọn tí wọ́n ṣe meeting especially Mufti Ìwó àbí inú ayé ìkọlàjọ wà tí gbogbo wa pariwo tí Mufti Ìwó ń fi gbogbo ọjọ́ sọ wípé òun ti dá jihadist school sílẹ̀ wípé òun kọ́ àwọn ọmọ ilé kéwú òun kọ́ wọn ní jihadist how are we so sure wípé kò ń ṣe àwọn ọmọ tí Mufti Ìwó and the rest of them bíi Murik Akitola bíi Ajiginerin Ohowoja bíi Shitu bíi Oríyọmí gbogbo àwọn fanatic setup tó ń gbé Gumi wá how are you so sure wípé kò ń ṣe àwọn ni kò wọ́n kó àmì uniform sí lọ́rùn tó wá àtàkì Ọ̀yọ́ tó wá àtàkì Ògbómọ̀ṣọ́ báwo lẹ ṣe mọ̀ pé kò ń ṣàwọn àbí ṣé ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ fẹ́ sọ wípé ẹ̀gbọ́n nígbà tí Mufti ń sọ kò jí sọ ó ṣe ní fídíò ni ó lóun kọ́ wọn bí wọ́n ṣe máa ṣe jihadist ó lóun ti kọ́ wọn bó ṣe máa yìnbọn bó ṣe máa ṣe kíni bó ṣe máa dájú bó ṣe máa kọjú ìbọn sí ìyá àti bàbá wọn nítorí ẹ̀sìn torí ìyá àti bàbá wọn ò gba wèrè mẹ́sìn bí wọ́n ṣe máa pa ọmọ ìyá wọn bí wọn ò ṣe gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn òbí wọn ó lóun tún kọ́ wọn bó ṣe ń lúwẹ̀ẹ́ tógun bá dé àti oríṣiríṣi nǹkan ṣebí inú ayé ni gbogbo èèyàn ọmọ Yorùbá wà ṣebí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mídíà pariwo síta ṣebẹ́ keep quiet náà ní kẹ́ ṣe bẹ́ẹ̀ ní pé irọ́ ni ó ti ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n kan tí mo fẹ́ sọ fún yín ni wípé odò nígbà àtijọ́ tó ní ti gbé wọn nínú kẹrin kan gbé gómìnà wọn gbé sílé kan òun gbọ́ kan gbé mínísítà lókùn gọ́ọ̀mẹ̀ ṣe àmàwọn òde káṣíọ̀ òde ìyàwó wọn ni wọ́n gbé aráàlú nìkan wọn gbé ọ̀tọ̀ àbòsí bẹ́ẹ̀ni tí mo ti pariwo láti dọjọ́ wípé ká má ti àbòsí àti ọ̀tẹ̀ má ti bọ̀ nǹkan tá a bá pàkíyèsí ní sí ìfẹ́jẹ́ ká já mọ́ kí gbogbo wa dìde ká pawọ́pọ̀ ká pẹ́ẹ́pọ̀ fún kinní yẹn ká ti já ìbàjẹ́ mi wọlé ẹ̀ wá dìde ẹ̀ fẹ́ máa méjì àwọn ọkùnrin tá à ń sọ òótọ́ fún yín ẹ̀ fẹ́ máa méjì wa look like a bad person to the rest of ọmọ Yorùbá wípé ẹni ti gbára jù ẹni lè sọ̀rọ̀ ilé ìwòran ó bọ̀ àwọn lábẹ́ èdè lásán kò dọ̀ mọ́ kẹ́kí wá ní nígbà tó wà lẹ́nu ẹ̀ congratulations for every fanatic ní òun ilẹ̀ Yorùbá ẹ kú oríire ayọ̀ abẹ́rẹ́ títí gbogbo stéètì tẹ́ bá wá jókòó tán ìlànà kalẹ̀ dáadáa ẹ rí i gbogbo stéètì tí wọ́n ti lọ tí fanatic Islamic religion tó ti rìn lọ dáadáa nílẹ̀ Yorùbá ibẹ̀ ní gbóná jẹ́njẹ́n ẹ wò láti Kwara mo dẹ̀ sọ mo ní ó máa kan Ọ̀yọ́ very soon yẹ́wìá mo ní tó bá ti kúrò lọ́yọ̀ Ògbómọ̀ṣọ́ kí ló ń ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ lẹ́yìn Ògbómọ̀ṣọ́ ibo ni mo ló tún kàn Ìwó bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi ni ní ìjẹta àbọ́jọ́ wà bíjẹrin mo ṣe short video mo sọ ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé a ti wà nínú ogun ìwọ tó bá gbọ́ fídíò yẹn jọ̀ọ́ bá mi tọ́ǹbọ̀ kó sọ pé yes mo ní ẹ̀mí Ọlọ́run sọ wípé a ti wà nínú ogun eléyìí ta fi ń blame ara wa nísìnyí pé lágbájá ó fọwọ́ lẹ́rán Tinubu kò dá sí kò wá protect Èkìtì kò protect Ọ̀yọ́ kò wá dúró kó máa ṣọ́ ilé sílé ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ kí ló ṣe gómìnà yín tó ń fún ní security federal fún ní security vote billions of naira
wípé kó protect ẹ̀mí yín àti dúkìá yín tí wọ́n dákẹ́ ní ewo iye ọdún tá ti ń pariwo ní ìgbà tí wọ́n wá bẹ́ orí Mr. Oyedokun tíjà yẹn Ọlọ́run o àmẹ́ni tó máa connect Mákindé ṣẹ̀ṣẹ̀ wá release press release pé ẹyọ ṣé aircraft tó fẹ́ fi secure Ọ̀yọ́ state wọ́n ń gbé bò ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní June láti yọ ọdún tàtẹ́ pariwo Mákindé ò mọ́ lọ́rùn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ́ nísìnyí ní ìgbà tí wọ́n wá ti dúró wọ́n ti bẹ orí àwọn ọmọ tí wọ́n kọ́ lọ àwọn ọmọ tí wọ́n ké ìlú wọn lè dá ọ̀rọ̀ sọ́wọ́n ọmọ kẹ́kẹ́ kí ló fẹ́ tẹ̀ wọ́n àwọn àwíṣọ pé wọ́n nípa àwọn ọmọ kékeré olórí burúkú ni wọ́n President Bola Ahmed Tinubu ẹlẹ́ẹ̀bá ò àṣọ wa wípé ẹ máa rescue àwọn ọmọ ẹ má bá ò ẹ má àṣọ wa for rescue mọ́ àṣọ àbá ò for protection maximum protection dákì bíbá President Bola Ahmed Tinubu ẹbí dára mọ̀nà wípé àwọn ìsìnkú àwọn terrorist wọ́n máa yí ti ilẹ̀ Yorùbá back to back based on nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti àwọn àríwá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ní àbọ̀dẹ̀ àwọn fanatics Islamic ilẹ̀ Yorùbá lọ́wọ́ nínú ó dẹ̀ jẹ́ wípé wọ́n sọ láti sọ́tà àti Fúlàní Caliphate ní against bàbá Tinubu òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe àwọn fanatics Muslim ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ sí wọ́n bínú wọ́n mọ̀ wọ́n gbàgbọ́dọ̀ tí wọ́n wá pàpà yín nísìnyí nítorí nǹkan tí wọ́n expect látọ̀dọ̀ Muslim ticket Mufti Ìwó ti sọ ipò Tinubu disappoint wọn Múríkì Akíntọ́lá ti sọ ó ní nǹkan tí wọ́n expect látọ̀dọ̀ bàbá Tinubu kò ṣe nípa Muslim ticket ó ní wọn rere kankan jẹ this is àtúbọ̀tán gbogbo ìròyìn yẹn òun lẹ ń rí wá tí ì rí nǹkan kan o ṣe rí eléyìí tí ẹ fi ṣe fídíò káàkiri tí ẹ fi pariwo wọ́n pa yín tí ẹ bá mọ̀ wípé ẹ ní extra life síbì kan ẹ jẹ́ má dúró de Tinubu mo ní ẹ̀mí ọ̀run sọ fún mi pé kí n sọ fún yín wípé ẹ ti wà nínú ogun bẹ́ẹ̀ ṣe máa solution ní kẹjẹ́ ká wá bẹ́ẹ̀ ṣe máa protect ara yín tí kò ní kàn yín àti family àti ìdílé yín òun ní kẹjẹ́ ká mú wá instead kẹ máa sunkún Tinubu kiri ọ̀pọ̀lọpọ̀ understand here we are ìjọ tó ti ń gbé wọn ṣán gbé governor minister president no aráàlú ni ó ti kàn wá náà nìyẹn o ó ti kàn wá nìyẹn Èkìtì máa rẹ́dì tí ẹ ò kọ́sọ́mà dáadáa Ondo alpha kọ́sọ́mà dáadáa Lagos lasgidi ẹ̀yìn á máa wò pé big city ni kò lè kàn yín àbí rẹ́rẹ́ irúnnú bẹ̀yẹn wọ́n mú mọ́ra náà ni all the rest of Yorùbá land tó o bá jẹ́ gómìnà tó o bá sọ wípé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ kò kàn ẹ́ kò tí send very powerful signal bí message tó terrible sí ẹ then you are in for it mo níbi tí ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ń bá lọ àtẹ̀yin kábíyèsí àìmá lẹ́yìn ló kò pa bẹ́ẹ̀ ni ẹ ti disappoint ara yín ẹ ti fail ara yín torí ẹ mọ̀ wípé kò ní wá kàn yín àbí ẹ ti ready láti fi ẹ̀mí aráàlú wéwu nítorí àwọn ajígínẹ́rin òhun wọjà ṣé fẹ́ sọ wípé ẹ gbọ́ gbogbo òwe tí àwọn ìmáàmù Yínúsà Ògbómọ̀ṣọ́ tó ti ń sọ nípa pípa látijọ́ ìta sọ fún wọn pé doctrine wọn online ó ti wà terrible jù Mufti Ìwó gbogbo wọn ẹ̀yin gọ́fìnà wọ̀nyí ẹ̀ ń bẹ̀rù wọn torí ìbò tẹ́fẹ́ gbà vote tẹ́fẹ́ gbà lọ́wọ́ àwọn mùsùlùmí ẹ fẹ̀mí wa wéwu ìbò pààyàn gbogbo gọ́fìnà gbogbo ẹ̀yin political stakeholder ilẹ̀ Yorùbá tẹ́ decide fún wa tìyín ti bá yín ìṣẹ̀dá wa dìde gbógun tìyín gbogbo ẹ̀yin ọba àsìkò tó ti ń tó fún wa láàrin èmi àti yín ìjà kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ tí rí nǹkan kan tẹ́lẹ̀ àsìkò tó tẹ fẹ́ rí idán ṣàmọ́ pé majority yín lẹ ti fi orí àpèrè sílẹ̀ ẹ sá lọ sílùú onílùú ẹ yìí ń ṣe ẹ pera yín lọ́ba ẹ má worry ẹ má get ready fún ìbínú aráàlú ó ṣetán ogun bọ̀ láàrin aráàlú sí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ lọ máa get ready bóyá ìran tí mo rí lọ́dún náà àsìkò tó fẹ́ ṣẹlẹ̀ lélẹ̀ mo ná lẹ́yìn pa mo rí tí ẹ̀yin olóyè tá ẹ̀ sá kiri láàrin igbó tá ẹ̀ sá lọ kẹ́ ẹ tó fẹ̀mí wa wéwu tán fún àwọn ọmọ àlè yẹn ẹ̀yin gò ní farare lọ ẹ̀yin aráàlú ẹ dìde lórí ẹsẹ̀ yín ẹ pera yín jọ torí ẹni tó kàn àmọ́ definitely kò ní kan gbogbo àwọn tí mò ń sọ yìí ẹ̀yin aráàlú ló ń bọ̀ wá kàn tó bá nírọ́ ni tó dákẹ́ kó o tún fi ṣe ọ̀rọ̀ ẹ̀sìn màkàmàkàn lóye kàn mi ò gbàdúrà kó kàn yín ṣùgbọ́n níbi tá a bá dé àárọ̀ ògùn ẹ̀ ṣe ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ wá gbọ́ fídíò yìí again. ẹ má ṣe kí wá ní kí ààbò sí òwe ẹ má ṣe kí wá ẹ má ṣe kí wá ní kí ààbò sí òwe gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ lẹ́yìn làwa ti gbọ́ o gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ lẹ́yìn làwa ti gbọ́ o ẹ má ṣe kí wá ní kí ààbò sí òwe Your Excellency
Governor Babajide Olúṣọlá Sanwó-Olú. Sáà, ìyá mi máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní kí n di ojú mi pé ta ni mo rí, màá ní mi ò rí ẹnì kankan. Wọ́n ní tó bá dágbà èèyàn ò ní rí anybody. Mo máa ń sọ fún yín pé àwọn èèyàn ìwà wọn ò dáa. Ṣé tí wàá rí i pé òríyàlé kọ̀yàwó òun ni wọ́n. Wọ́n tún ti ń gbọ̀n kiri tẹ̀lé Dr. Ọbáfẹ́mi Kádírì Hamzat. Èmi ti mọ àwọn tí wọ́n fún Sahara Reporter ní information o. Mo ti mọ̀ wọ́n, mo dẹ̀ ti wọ́n wọ́n pé tí irú ẹ̀ bá tún ṣe ọmọ ní ọwọ́ wọn, màá dárúkọ gbogbo àwọn tí wọ́n ń gba owó lóṣooṣù, àwọn ọmọ Ṣòwòrẹ́ tí à ń fún lówó lóṣooṣù. Mo ti stop owó àwọn èèyàn kan o torí mo rí pé wọn ò lóyà. Ṣé mọ̀ pé èmi ni mo mú àwọn tí wọ́n ní wọ́n pa àwọn ọmọ wọn ní ẹ̀sàsùá tí Lagos State Government fún wọn lówó. Lọ́yà wọn náà gbowó. Wọ́n pọ̀ tí wọ́n dẹ̀ yìí wà ní orí monthly salary ní inú Lagos State. Àwọn ètò làwọn gé lọ́wọ́, àwọn ètò làwọn gé lẹ́sẹ̀, àwọn ètò ni wọn ò rí ọmọ, gbogbo wọn ni wọ́n ń gba owó. Àti èyí tí ó ní òun fẹ́ travel lọ sílùú òyìnbó tí Lagos State Government fún ní owó. Mo ti sọ fún wọn pé anybody tí ó bá gbé any false information ní inú Lagos State, màá dárúkọ wọn. Gbogbo àwọn tí wọ́n ń gba owó lóṣooṣù ní inú Lagos State. Àwọn ọmọlẹ́yìn Ṣòwòrẹ́ wọ́n gba nǹkan o, à ń fún wọn ní nǹkan lóṣooṣù. So tí anybody bá jáde tó give false information nípa Lagos State àbí Lagos State Governor, màá dárúkọ wọn. Ṣẹ́ríṣà, àwọn oníjẹkújẹ wọ́n pọ̀ ní inú Lagos State. Àwọn tí wọ́n sọ pé Sanwó-Olú ò fún àwọn kan, Sanwó-Olú jà wọ́n ní nǹkan. Mo dẹ̀ sọ fún wọn pé kọ́ ní sùúrù. Àtàwọn ètò ti fún ní nǹkan tó ní kò tó. Àtàwọn ètò advice mi ní kí gómìnà fún ẹ lé, ní kí gómìnà fún ẹ nílẹ̀. Ṣé nǹkan tó kàn nìyẹn? Mo mọ nǹkan tí a ti gbé ṣe ní inú Lagos State. Almost 300,000 household láti mú kúrò nínú poverty tí à ń fún ní nǹkan ní oṣooṣù. À ń fún àwọn ọmọ tó padà síléèwé ní nǹkan. À ń fún àwọn tí wọ́n fẹ́ gba ìwòsàn, à ń fún wọn ní owó. Èyí tó bá lóun fẹ́ lọ sílùú òyìnbó láti lọ ṣe ìwòsàn. Èyí tó bá need help ní Lagos State, à ń fún wọn ní ìwòsàn ọ̀fẹ́. A lè ń fún àwọn èèyàn ní oúnjẹ ní oṣooṣù. Àwọn tí wọn ò níṣẹ́, à ń fún wọn. Àwọn family tèmi wọn ò jẹ àǹfààní níbẹ̀ o torí pé kí ni a fẹ́ kí inú àwọn èèyàn dùn kí ìlú lè ní ìlọsíwájú. So anybody tó bá ta false information nípa Lagos State Government or Lagos State Governor, wọ́n ti tọ́ ẹ̀rí o, wọ́n ní kí governor lọ resign. Ìgbà tó yá wọ́n tún ní lórí health ground. Ẹ̀yin kọ́ ló ń ta sí Dr. Ọbáfẹ́mi Kádírì Hamzat ni wọ́n fẹ́ wọlé sí ní ara. Wọ́n tún ti ń gbé information wá ní orí ẹni tí ò tiẹ̀ tí ì jẹ́ governor rárá. Ṣùgbọ́n mo wọ́n wọn pé anybody tí ó bá ta false information pé kí governor lọ resign àbí ara bàbá àwọn òyà àbí nǹkan kan ṣe governor, màá dárúkọ àwọn tó ń gbowó ní monthly, màá dárúkọ àwọn ọmọlẹ́yìn Ṣòwòrẹ́ tá à ń fún lówó. Èmi mo ti stop owó àwọn èèyàn kan, ìdí tẹ́ ẹ rí pé wọ́n ṣe yàmàyàmà nìyẹn. Ọlọ́run dẹ̀ ti bá wa ṣe. Madam Olúrẹ̀mí Tinubu, the First Lady of the Federal Republic of Nigeria, wọ́n ti sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti ṣe àdúrà. So kò sí nǹkan tó ń jẹ́ impeachment, kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ pé kó lọ resign, kí oníkálukú kó ti ọwọ́ ọmọ wọn, kó ti bọ aṣọ. To also congratulate the Deputy Governor. It's been a long journey for you, and you see what it takes for you to come to this moment. And I pray that God will grant you the wisdom and the knowledge to take Lagos State to a very great height. Lagos State has a lot of potentials, and this is just the beginning. It's a great state. So all the things that you need to govern with ease, God will make available for you. Not only you, your wife, and your children, and also your family. And to our governor, as you begin to transition, God will be with you and bless you as well. You've done your best, and we pray, Lord, that what you have done, God will be able to
be with you, guide you through, and make you to enjoy, the journey afterwards. In Jesus' name. tú o ẹgbà wá àṣeṣòwò rẹ ń gbowó lọ́wọ́ ìjọba àṣeṣòwò rẹ àtàwọn boys ẹ ń gbowó lọ́wọ́ federal government state government tó bẹ́ẹ̀ ní Sowore á dé bọ́ síta á máa crucify everybody kò sẹ́nibody tó dáa nínú Nàìjíríà àfòun nìkan àti Gumi definitely tó fi jẹ́ wípé Gumi nìkan ló dáa nínú gbogbo leader tó wà Nàìjíríà tí ìwà tèmi jọmọ orí ìṣẹ̀dá tí Gumi jẹ́ definitely customer dáadáa ni Gumi lọ́dọ̀ Sowore ó ń kó owó fún back to back ṣé ẹ rí bá ṣe rí ṣe tú Sowore ṣọ́ra yí ẹ lóde you see your life outside ẹlẹ́sìn ni ó ti pẹ́ tèmi ti mọ ó lè ní ẹ ó lè ọ̀lẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ Sowore ó lè so gbogbo àwọn ọmọ àlè tó ń kó kiri tó ń tẹ̀lé ẹ tó ń ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sígbó tó ń bu nífẹ̀ẹ́nu wúgèètì àti gbogbo ẹ̀ so gbogbo wọn ní stéètì ló ń bá gbowó tó ń fún ní sálárì àṣírí tú morogo. Ìwọ tó bá wá gbọ́ fídíò yìí tó sì ń bìlíìfù nínú Sowore believe him at your own peril. Sowore ò jà fẹ́ anybody. I've been telling you for so many times but you will be thinking that maybe some of us hated him abi. Why the hate now? No. So Sowore has been deceiving you for a very long time. Ṣẹ̀ráyé àṣírí tú. Sowore farapamọ́ jẹ yín níyà o. So Sowore has been deceiving Nigerians for so long by pretending to be an activist. Chai, èmi náà sọ. VDM fẹ́ táṣírí ẹ̀ nígbà tí ìjà mú wọn tó gbóná dáadáa tó fẹ́ gbé àwọn oríṣiríṣi jáde wọ́n sáré lọ bẹ VDM lẹ́yìn. Wọ́n ní kó má release ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀nba tó release nípa school fees ọmọ ẹ̀ iye tó ń san per annum lẹ́yìn tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀. Ibo ló ti rí owó tó yẹn tó fi san school fees ọmọ? Wọ́n sáré lọ mú VDM mọ́lẹ̀. Wọ́n ní kí VDM má táṣírí ẹ̀ mọ́ kó má release anything kó má báyé ẹ̀jẹ̀. Ìyẹn lẹ ṣe rí tí VDM mú anything jáde tọkàn fẹnu bára wọn jà. Ìgbà tí VDM ò ṣe báyìí ṣàṣírí òtú tí Balógun Èkó ẹ mọ̀ pé má yóò kí ń parọ́ kò ń parọ́ bọ́rọ̀ ṣe rí ló ṣe máa sọ brọ́dà mi ni tí ò bá jẹ́ pé Sowore tún kọ̀kọ́ kúkọ nípa gọ́vnà Sanwó-Olú sìn tí inú bí wọn kọ́kọ́ sí wọn yẹn náà mú òtítọ́ jáde o tí Balógun Òṣòdì ò bá bọ́ síta tí ò bá sọ nísìnyí wípé stéètì o Lagos state government ń fìnánsì Sowore àtàwọn ọmọ ẹ̀ àṣé Sowore kó gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní àwọn ọmọ wọn jẹ́ victim during the EndSARS àṣẹ ló ń gba salary every month a dẹ̀ pariwo títí tí pé kẹ́ ẹ bọ́ síta lè bọ́ síta nǹkan ti ṣe yín. Really? Tí ò bá jẹ́ pé Balógun ń bọ́ síta ń sìn àbí ṣé Balógun ni àbí Ọ̀túnba èyíkéyìí bẹ́ẹ̀ tí ò bá bọ́ síta ń sìn ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa jọ ti bàbá Òṣòkò mọ́lẹ̀ Fáyọ̀ṣe ńgbà tí òun àti Mákindé ń drag ara wọn tí Òṣòkò ní ṣebí 50 billion ló gbà ló fi accident tó ṣẹlẹ̀ níbàdàn tó fi gbà ní federal Mákindé ní tó bẹ́ẹ̀ tó bá ní proof mú jáde ìyẹn ló ní proof ó ní tó bá tó mọ̀ ẹ́pọ̀ máa lè ná pè ní tó bá tó ìyẹn dẹ̀ rọra mú receipt jáde àfìgbà tá a rí 30 billion Mákindé ask for 50 billion federal fún wọn 30 billion ó yà pẹnudé ó yà mú kálọ́. So Sowore has been collecting money since all these years àtàwọn boys say no wonder tó takú tí lọ́rùn èyí ọmọ àlè kan tó mú orí tó pera ẹ̀ ní Olúmídé àbí Ọlámídé tó máa ń kó kọ́lọ̀ oríṣiríṣi ẹ máa rí fídíò ẹ̀ sí ṣé mọ bó ṣe máa ń wèlé tó mi ṣe máa ń sọ̀rọ̀ sí Ìgbòho iṣẹ́ ọwọ́ Sowore ni Sowore ń lọ́ọ̀fù bó ṣe máa ń sọ̀tì Ìgbòho àṣọ lè ní Sowore aṣádigunjalè ni ẹ́ àṣẹ òun gbowó stéètì àjẹ́ wípé Sowore ń gbowó federal òun gbà ti Gumi abájọ it is about money so this has been the business tí Sowore ń ṣe tó fi survive lẹ́yìn ọmọ Nàìjíríà ló gbé yín ní gógó lẹ́yìn wá sọ wípé ó ń jà fún yín ṣé the best candidate ẹ̀ tó ní tó bá jẹ́ president Nàìjíríà ó máa tún Nàìjíríà ṣe lélẹ̀. mo fọ́
ṣé best candidate yín ni torí mo rí ọ̀pọ̀lọpọ̀ yín sọ àtàwọn prophetess o àti prophet o àti gbogbo ẹ̀ wà á máa gbọ́ tó bá fún Sowore láàyè tó rúùlù Nàìjíríà irú wọn náà máa tún Nàìjíríà ṣe pẹ̀lú ìwọ̀nba tó gbà ṣé ìwọ náà ṣì believe ẹ̀ bed of the same feather flock together àṣẹ Sowore worst ju every one of them lọ. Sowore tí n bá tún rí ẹ láyé ẹ tó bọ́ online tó wá crucify any leader kankan náà Nàìjíríà àwa máa ti gìbòjú ẹ níwọ àṣẹ you are even worse kò tí ì jẹ governor o not senator minister o kò tí ì ní post kankan not even ordinary local government chairman àbí councillor ordinary activist lásán lóyìn ṣe rẹ́rẹ́ ti rún báyìí ẹ kàn fún ní post kọ́kẹ́ wá wo bó ṣe máa símú dànù síbẹ̀ wá máa wò pé àbí kò ṣe the same Sowore yẹn ní ṣe rí wọn bó ṣe rí believe them at your own peril ó yá máa bọ̀ tó tẹ̀lé mi wá wo fídíò. Sunday Igboho, where are you? Sunday ti gbowó kò lẹ́nu ọ̀rọ̀ mọ́ báyìí. You talk say nobody should come and campaign in Yoruba land except for Tinubu. Say you want to send out all the Fulani in the whole Yoruba land. Kò fẹ́ lé gbogbo Fulani tó wà nílẹ̀ Yorùbá fẹ́ lé wọn kúrò. Bolójú ẹ wà ń sìn. Where are you? Where are you? Why are you silent? Want to take over Yoruba land o? Fulani ti take over Yoruba land. Where are you? Sunday tó ti gbowó tó lẹ́nu ọ̀rọ̀ mọ́. Where you dey? Mr. Elenu of Africa. Look at it. Where are you? Jáde tán. Ikú Ìgbòho lẹ máa kú. Ìkan lára àwọn bọ́ìsì Sowore lẹ̀ ń wò yẹn. Ìkan lára àwọn bọ́ìsì ẹ̀ ó yẹ kẹ́ ti rántí náà. My dear Ọlámídé àbí Olúmídé pẹ̀lẹ́. So ìwọ náà wà lọ́ndà sálárì ní stéètì ni wọ́n bọ́ síta lọ ní ìwà activist. Kí ni mo ti ẹ̀ ń sọ gan? Irúkirú ọbẹ̀ wọ like the leader like the follower. Ó fi ìwà jọ bọ́ọ̀sì ẹ̀ Sowore àṣọ ó lè níyín ṣó wá rí ọ̀rọ̀ yín ò wá nítumọ̀ mọ́ látòní lọ. Ṣé rí kí Ìgbòho máa jẹ́ Fẹ́ni Wúgèètì ó bẹ́tà ju olè ọ̀bàyéjẹ́ ọ̀lẹ àbíkó okù ẹlẹ́tàn ènìyàn tí Sowore àtàwọn followers ẹ̀ tó jẹ́. Ṣé o ti wá rí wípé ọ̀rọ̀ Ìgbòho sí lẹ́nu ẹ̀? Níbi tí Ìgbòho bá dúró sí 1 billion ọ̀gá ẹ̀ Sowore kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ because Sowore ò ní integrity tó yẹn. Àbí kò ṣe yín ní Balógun Èkó wá táṣírí yín nísìn. So gbogbo activism tẹ́lẹ̀ practice tẹ́ ń jà fún Nàìjíríà àtàwọn èèyàn àṣẹ ń tàn wọ́n ní Sowore àtàwọn followers ẹ̀ ara ló máa pa yín. Ara ló máa sán pa yín, ajá ló máa jẹnu yín èèyàn máa lè olóorun burúkú yìí. Ṣé ti ráyè gbogbo àwọn olórí burúkú tó ń tàn yín online? Ṣé you see their life? Àṣẹ olóorun ni yín. Àṣẹ state government sọ salary fún yín. Ẹ̀dẹ̀ tún crucify state government. Àbájọ mo rò wípé fídíò àṣírí tí Balógun Èkó gbé síta yìí ó yẹ kó open many can of worm. Ṣé bó rí tí Sowore bọ́ síta nígbà tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún tó condemn gbogbo leaders ìyí tó kó rọ́bà sórí náà ó wà lára àwọn tó padà wá challenge Sowore o. Tony Sowore, I am one of your followers that I am following you. But all this while I have been following you, you have never tell us there is a good leader in Nigeria. You have been condemning every leaders in Nigeria. The time has come for you to come and tell us which leader should we follow this time around. Because you have condemned every one of them. You are the only one that is good in Nigeria as far as Nigeria is concerned. Ìgbà tí Sowore tó máa drag ẹ lọ bí I pass my neighbor generator tó máa padà bọ́ síta. Only the only leader to good to need the rest of Nigeria is Tani Sheikh Ahmad Gumi. The same Sheikh Ahmad Gumi tó bọ́ síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ní any government tó bá ti ń lo helicopter àbí anything láti pa àwọn terrorists tó ń pa Nigerians àwọn máa dìde láti bá wọn jà àwọn máa terrorize wọn ni. Ó nìkan òun ní Sowore ló good ẹ̀dẹ̀ ní Sowore ò ṣe business. Pẹ̀lú àṣírí tó tú yìí yẹ́ ẹ̀ ti rí wípé òjẹ́lé ọ̀rọ̀ jẹ́lé egungun mo ní àṣírí pọ̀ nínú Nàìjíríà mo ní àṣírí pọ̀ tó bá ń gbọ́ àṣírí Nàìjíríà as a country wọ́n Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá Tinubu ṣe ti wá rí pé ilé ti tó lọ ṣe ti rí pé ilé ti tó lọ à ń sọ fún yín wípé ẹ̀ ń bá wọn pò ní north ilẹ̀ Yorùbá ló máa jìyà ẹ̀ ṣe ti rí bó ṣe ń lọ ẹ̀ wá ní jẹ́ kí gbogbo ìyàtọ̀ fi ń jẹ́wọ́ ìkó lọ lásán. Bàbá ẹgbẹ́ rí jọ́nà sílẹ̀ ẹ ṣe the needful o ẹ má kàn fi ìyà jẹ ìran ọmọ Yorùbá nítorí àǹfààní titi yín nìkan. Bàbá ẹ má try ẹ o ṣe rí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá wá rí bẹ́ẹ̀
what is the way forward? Ọ̀nà wo ni ìwọ àtèmi fẹ́ gbà? Ọ̀nà wo ni ẹ̀yin àgbààgbà tí leaders and elders Èkìtì, Ondo, Lagos, Ọ̀ṣun, Kwara, Kogi, Ògùn, Ọ̀yọ́ àti the rest Ondo, ọ̀nà wo lẹ fẹ́ gbà láti wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ kó má escalate jù báyìí lọ? Ibi tẹ́mi dúró sí nìyẹn. Àbí kí ló ní mo sọ? Kí ni ìwọ náà dúró fún? Ṣé ti rí game bó ṣe ń lọ? Orúkọ tèmi ò yí padà, Ìyèdára Kowé. Kó òun ni mò ń jẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bọ̀jẹ́ o, ó bọ̀jẹ́ tì. Má gbàgbé láti bá mi share ètò yìí. Má sì gbàgbé láti bá mi ṣe kí ni? Má gbàgbé láti bá mi like. Drop your comment. Bye for now.